Ní orúkọ Ọlọ́run Olódùmarè, a kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ti ọjọ́ ìsinmi tòní, tí ń ṣe ọjọ́ ìsinmi kejì lẹ́yìn àjíǹde. Gẹ́gẹ́ bí a ti mọ̀ tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí láti bẹ̀rẹ̀ ọdún ní eré ìje Kristẹni. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gba àdúrà. Ọlọ́run a gbé ọ̀gá tó pè wọ́n lọ́nà kó Olúwa gbọ́ ọpẹ́ wa. À ń lọ sínú ẹ̀kọ́ Bíbélì tí ọ̀sẹ̀ yìí. Jésù bá wa pàdé, Olúwa bá wa sọ̀rọ̀. Jésù Olúwa wa. Ẹ̀yin dáàdì wa nínú Olúwa, mo kí yín káàbọ̀. Ẹ dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni àlùfáà àgbà Adesola Adewole láti ìjọ Our Saviour's Anglican Church ní Temidere. Orúkọ tèmi ni Revd láti Anglican Church ọ̀nà ẹ̀gbọ́n Temidere Archdeaconry. Ṣé orúkọ tèmi náà yí padà? Revd dúró láti Temidere Archdeaconry náà ti wá. Ṣé ẹ̀ka àkòrí òun ní ọ̀nà gbòòrò apá kẹrin la fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí lónìí. Kí ni orí ọ̀rọ̀ gangan? Òun la pè ní ọ̀nà ìparun. Ọ̀nà kí ni o? Ọ̀nà ìparun. Ibi kíkà wa lónìí òun ni ìwé Sámúẹ́lì orí ìkejì, orí ìkàndógún ẹsẹ̀ kìíní sí ìkẹrìnlá, àti Sámúẹ́lì orí ìkejìdínlógún ẹsẹ̀ kẹsàn-án dé ìkẹtàdínlógún. A ó gbé yẹ̀wò lágbára wa ní àkókò. Ó sì ṣe lẹ́yìn èyí, Absalomu sì pèsè kẹ̀kẹ́ àti ẹṣin fún ara rẹ̀ àti 50 ọmọkùnrin tí yóò máa sáré níwájú rẹ̀. Absalomu sì dé ní kùtùkùtù, ó sì dúró ní apá kan ẹnu ọ̀nà bodè. Ó sì ṣe bí ẹnìkan bá ní ẹjọ́ tí ó fẹ́ mú tọ̀ ọba wá fún ìdájọ́, a sì pè é sí ọ̀dọ̀ ara rẹ̀, a sì bí i pé arákùnrin wo ni ìwọ? Òun a sì dáhùn pé ìránṣẹ́ rẹ ti inú ọ̀kan nínú ẹ̀yà Ísírẹ́lì wá. Absalomu sì wí fún pé, wò ó, ọ̀rọ̀ rẹ̀ ṣàdára ó sì tọ́, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ọba fi àṣẹ fún láti yẹ ọ̀rọ̀ wò. Absalomu sì wí pé, àbá jẹ́ fi mí ṣe onídàájọ́ ní ilẹ̀ yìí, kí olúkúlùkù ẹni tí ó ní ẹjọ́ tàbí ọ̀ràn kan lè máa tọ̀ mí wá, èmi ìbá sì ṣe ìdájọ́ òtítọ́ fún un. Ẹ jẹ́ ká wo èròǹgbà wa. Èròǹgbà àkọ́kọ́ ni pé láti ṣe ìdámọ̀ àwọn ìhùwàsí tí ó lè mú ìparun bá ìgbé ayé Kristẹni wa. Ìkejì ni wípé láti jíròrò lórí ọ̀nà tí a lè gbà yẹra kúrò nínú àwọn ìhùwàsí bẹ́ẹ̀. Ìfáàrà, ìparun ní gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ àti ọ̀nà tí kò bá ìfẹ́ Ọlọ́run mu máa yọrí sí. Bí a bá sọ nípa ìparun, a rí pé ọ̀nà ìparí jẹ́ ọ̀nà gbòòrò tí ó fẹ̀, ọ̀nà tó wù ọ̀pọ̀ ènìyàn láti gbà, ní ojú ènìyàn ọ̀nà tí ó dára, ṣùgbọ́n òpin rẹ̀ a rí pé ìparun ni. Àwọn ènìyàn tí wọ́n bá rìn nínú rẹ̀ lè máa gbádùn rẹ̀ fún ìgbà díẹ̀. Wọ́n á máa gbádùn rẹ̀ fún ìgbà díẹ̀. Ní ojú wọn rí pé àwọn gbádùn ayé àbáwọn jẹ ìgbádùn, ṣùgbọ́n wọn ò ṣe àkíyèsí àwọn ohun tí ó rọ̀ mọ́ tó jẹ́ ibi tó lè dènà ìrìnàjò wa sí ìjọba ọ̀run, pàápàá tó lè já wa kulẹ̀ gẹ́gẹ́ bí ẹni sá eré ìje ìjọba ọ̀run. Ṣùgbọ́n irú ìgbádùn bẹ́ẹ̀ kì í tọ́jọ́. Praise the Lord. A rí pé irú ìgbádùn bẹ́ẹ̀ kì í ṣe kí ni, kì í tọ́jọ́. Abáwobi tí a kà á lóhun tí Absalomu ṣe lójú àwọn ènìyàn rí pé ohun tí ó dára ni, ṣùgbọ́n kí ló wá gbẹ̀yìn rẹ̀? A rí pé Absalomu ṣe kí ni, ó parun ni. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà eré ìje tí à ń sá ní ayé yìí, èyí tó dùn mọ́ àwọn ènìyàn, ẹ jẹ́ á kíyèsí ara, ẹ jẹ́ á kíyèsí eré ìje wa, ẹ jẹ́ á kíyèsí ìrìnsí wa kí ó má bàa yọrí sí ìparun. A ò ní parun ní orúkọ Jésù. Àmín. Nínú ibi kíkà wa lónìí, Absalomu dìtẹ̀ mọ́ bàbá rẹ̀ tí ń ṣe ọba Ísírẹ́lì, tí a sì fi òróró yàn. Ó ṣe kí ni? Ó dìtẹ̀ mọ́ bàbá tó bí lọ́mọ. Ẹni tí a fi òróró yàn gẹ́gẹ́ bí ọba, a rí pé òun náà sára ẹ̀ di apàṣẹ. Ta ló ń dìtẹ̀ mọ́? Ipò wo ló dì mú? Báwo ló ṣe ń ṣe? Ṣé ìran Absalomu ni ọ́? Ní ìbẹ̀rẹ̀, ohun tí ó ṣe náà dàbí pé ó dára, tí ó sì tọ́nà, ṣùgbọ́n ìparun ni ó gbẹ̀yìn rẹ̀. Ìyẹn bí a bá wo ìwé Sámúẹ́lì kejì orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹtàdínlógún, 2 Samuel 18:9-17. Àwọn ìbéèrè fún ìjíròrò wa yóò ṣàfihàn bí a ṣe lè yẹra kúrò ní rírìn ní irú ọ̀nà èyí. Oore ọ̀fẹ́ tá ò fi yẹra kúrò, Ọlọ́run á fi fún wa. Ẹ já lọ sínú ìbéèrè fún
ìjíròrò wa. Àkọ́kọ́ ni pé ní ìtọ́ka sí ibi kíkà wa lónìí, túmọ̀ ọ̀nà gbòòrò gẹ́gẹ́ bí ọ̀nà ìparun àti ohun tí yóò gbẹ̀yìn ọ̀nà náà bí ó ti rí fún Absalomu. Wọ́n ní ká ka ìwé Sámúẹ́lì kejì orí 17 ẹsẹ̀ 9 dé 17, 2 Samuel 17, 9-17 ní ká fi dáhùn ìbéèrè yẹn. Samuel kejì orí 17 láti ẹsẹ̀ 9. Ó ní kíyèsí, ó ti fi ara rẹ̀ pamọ́ nísinsìnyí ní ihò kan tàbí ní ibòmíràn. Yóò sì ṣe nígbà díẹ̀ nínú wọn wá bá kọ̀ ṣubú. Ẹnikẹ́ni tí ó bá gbọ́ yóò sì wí pé ìparun sì ń bẹ nínú àwọn ènìyàn tí ń tọ Absalomu lẹ́yìn. Ẹni tí ó sì ṣe alágbára tí ọkàn rẹ̀ sì dàbí ọkàn kìnìún yóò sì rẹ̀ ẹ́, nítorí gbogbo Ísírẹ́lì ti mọ̀ pé alágbára ni bàbá rẹ̀, àti pé àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó jẹ́ alágbára. Nítorí náà èmi dámọ̀ràn pé kí gbogbo Ísírẹ́lì wójọ pọ̀ sọ́dọ̀ rẹ̀ láti Dáànì títí dé Báṣébà, gẹ́gẹ́ bí yanrìn tó wà létí òkun fún ọ̀pọ̀lọpọ̀, àti pé kí ìwọ tìkára rẹ kí ó lọ sí ogun náà. Àwa ó sì yọ sí níbikíbi tí àwa gbé rí i, àwa ó sì yí ká bí ìrì tí í sẹ̀ sí ilẹ̀. Àní ọ̀kan kì yóò kù pẹ̀lú rẹ̀ nínú gbogbo àwọn ọmọkùnrin tí ó wà lọ́dọ̀ rẹ̀. Bí ó bá sì bọ́ sí ìlú kan, gbogbo Ísírẹ́lì yóò sì mú okùn wá sí ìlú náà. Àwa ó sì fà á lọ sí odò títí a ó fi rí òkúta kéékèèké kan níbẹ̀. Absalomu àti gbogbo ọkùnrin Ísírẹ́lì sì wí pé ìmọ̀ Husai ará Arikini sàn ju ìmọ̀ Ahistofeli lọ, nítorí pé Olúwa fẹ́ láti yí ìmọ̀ rere ti Ahistofeli po, nítorí kí Olúwa kí ó lè mú ibi wá sórí Absalomu. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Olúwa. Ẹ bá wa dáhùn ìbéèrè yẹn láti pé ní ìtọ́ka sí ibi kíkà wa lónìí, túmọ̀ ọ̀nà gbòòrò sí bí ọ̀nà ìparun àti ohun tí yóò gbẹ̀yìn ọ̀nà náà bí ó ti rí fún Absalomu. Tí a bá wò ó nínú ibi tí a kà fún wa yẹn, ẹ rí pé Absalomu Ahitofeli ó ti gba ọba ní ìmọ̀ràn wípé kí wọ́n wọ́nà tí wọ́n fi pa bàbá Absalomu. Ṣùgbọ́n Husai ẹ rí pé òun gbà á ní ìmọ̀ mìíràn. Nítòótọ́ ìmọ̀ Ahitofeli dára, ṣùgbọ́n ìmọ̀ Husai yìí òun ni wọ́n gbà, nítorí pé Ahitofeli ó jẹ́ ẹni tí ó ní àrékérekè, ó ní ọ̀pọ̀lọpọ̀ àrékérekè tí ó fi jẹ́ pé kàkà kó tẹ̀lé Dáfídì tó ti sìn fún ọjọ́ pípẹ́, ó gba ọ̀nà ìparun, nítorí pé ó rí pé ibi tí Absalomu wà òun náà tó rí jẹ níbẹ̀. So ó fi ọ̀nà bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ti fi àmì rẹ̀ ó fi sílẹ̀, ó sì tẹ̀lé Absalomu tó mọ̀ pé ọ̀nà tí ò tọ́ ló fi gun orí oyè yẹn. Àwa rí pé kí ló gbẹ̀yìn rẹ̀, ẹ rí pé ìparun òun náà ló gbẹ̀yìn rẹ̀. Ẹ ṣé dáàdì wa. Ohunkóhun tó bá fi ìlú gbà, ìparun ni ó kẹ́yìn. Ẹ ṣé. Ẹ já wo ìbéèrè kejì. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú Ẹ́sítérì orí 7 ẹsẹ̀ 9 sí 10, ìwé òwe orí 16 ẹsẹ̀ 25, ìwé òwe orí 30 ẹsẹ̀ 11 àti 17, àti Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 14 dé 18 dárúkọ tàbí kí ó ṣe àpèjúwe àwọn ọ̀nà tàbí ìgbésẹ̀ tí ó dàbí pé ó dára ní ojú ènìyàn, ṣùgbọ́n tí wọ́n lè mú ìparun bá ayé ẹni ní ayé yìí àti ní ayérayé. Praise the Lord. Hallelujah. Ìwé òwe yẹn orí 7 yẹn, a rí pé Hámánì ṣọ̀tẹ̀ Mọ́dékáì, ó ṣe ọ̀tẹ̀ nítorí pé wá èrè burúkú fún ara, ṣùgbọ́n nígbẹ̀yìn kòtò tó wà sílẹ̀, igi ikú tó wà sílẹ̀, òun náà máa fi kọ́ síbẹ̀ nítorí pé ó ṣe ẹ̀tẹ̀ ti ẹni Ọlọ́run. Bákan náà ìwé òwe yẹn orí 17 sọ pé ó ní ọ̀nà kan wà tó dá lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ìparun ni. Bákan náà ní Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1
ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkejìdínlógún ó sọ nípa ti Júdásì bí ó ti ṣọ̀tẹ̀ mọ́ Jésù Kristi Olúwa rẹ̀ ṣùgbọ́n tí ìgbẹ̀yìn rẹ̀ já sí ikú àti ìparun. So eléyìí sọ fún wa pé ká yẹra fún ọ̀tẹ̀. Pàtàkì ohun tó tíbẹ̀ yẹn sọ ni pé ewu tó máa ń tẹ̀lé ọ̀tẹ̀. Níbi tí ọ̀tẹ̀ bá ti wà kì í gbé ní pọ́ ní ọlọ́tẹ̀ ọmọ ilẹ̀ gbígbé ni wọ́n máa gbé. Ìyẹn ni ibẹ̀ yẹn sọ. Nítorí náà ohun tó ń kọ́ ni pé ká yẹra fún ọ̀tẹ̀, ká dúró níbi tí òdodo àti òtítọ́ wà. Ẹ ṣé dájú wa, ẹ yẹra fún ọ̀tẹ̀, ẹ dúró nípò òtítọ́ àti òdodo. Ẹ ṣé bàbá wa nínú Olúwa. Ìbéèrè kẹta sọ wípé jíròrò lórí bí a ṣe lè gbógun ti ìwà ẹ̀ṣẹ̀ inú ayé ènìyàn láti lè bọ́ lọ́wọ́ ìparun. Ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlá. Ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlá yẹn ó ní bí ẹni kí ẹ̀yin kí ó má ṣe jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ fún ẹ̀ṣẹ̀ bí ohun èlò àìṣòdodo, ṣùgbọ́n ẹ jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún Ọlọ́run bí alààyè kúrò nínú òkú, ti àwọn ẹ̀yà ara yín bí ohun èlò òdodo fún Ọlọ́run. So tí a bá rí ibi tí a wà yẹn, a rí pé a lè gbógun ti ìwà ẹ̀ṣẹ̀ tí a bá jọ̀wọ́ ẹ̀yà ara wa fún ẹ̀ṣẹ̀. Gbogbo ohun tó jọ mọ́ ẹ̀ṣẹ̀ ká máa sá fún. Gbogbo ohun tó jọ mọ́ nǹkan tó lè mú wa kí inú Ọlọ́run má dùn, ẹ jẹ́ á tètè máa ṣe kíni, ká máa mú àwọn ẹ̀yà, ká máa yẹra fún wọn. Tí a bá wo ìwé Róòmù orí kejìlá yẹn ẹsẹ̀ ìkíní sí ìkejì yẹn, ó ní nítorí náà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run lé ẹbọ ààyè ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ẹ̀sìn yín tí ó tọ̀nà. Kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Ṣé rí nǹkan tí Bíbélì sọ yẹn wípé ká fi ara wa fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè. Kí ló ń fà wá sẹ́yìn nínú ìfẹ́ Ọlọ́run? Kí ló ń fà wá sẹ́yìn? Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá ìbínú ni, bóyá ẹ̀ṣẹ̀ kan ni àní àlè fi sílẹ̀ nítorí pé bóyá ó ti wà lára wa. Irọ́ ni, tá a bá fi ẹ̀yà ara wa sílẹ̀ fún Ọlọ́run, Ọlọ́run lè gbàkóso ọkàn wa. Ẹ rí pé ó ní pé láti di tuntun nínú ìrònú yín, nínú ìrònú wa, tá a bá lè yí ìrònú wa padà sí ti Ọlọ́run, a rí pé Ọlọ́run á gbà wá nínú gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tó ti le pọ̀pọ̀ mọ́ wa. Ọlọ́run á gbà wá nínú rẹ̀. Ṣé ìbéèrè tí ó kẹ́yìn sọ wípé báwo ni ó ṣe lè gba arákùnrin tàbí arábìnrin tí ó mọ̀ pé ó rìn nínú ojú ọ̀nà tí ó rọrùn láti panirun ní ìyànjú? Jíròrò ní ìbámu pẹ̀lú ìwé Tímótì kìíní orí ìkẹrin ẹsẹ̀ kejìlá àti ìwé Títù orí ìkejì ẹsẹ̀ ìkejì sí ìkẹjọ. Ìwé Títù yẹn sọ pé ká máa fi ara wa hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ìwà, nínú ìṣe àti nínú gbogbo, ká jẹ́ àpẹẹrẹ rere. Bákan náà ni ìwé Tímótì yẹn sọ tó ní káka yẹn sọ pé ní má ṣe jẹ́ kí ẹnikẹ́ni gan ìgbà èwe rẹ̀, ṣùgbọ́n kí àwa jẹ́ àpẹẹrẹ rere nínú ìfẹ́, ìgbàgbọ́, ìwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí a lè sọ pé ká fi ara wa hàn gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ àti àpẹẹrẹ rere, torí pé àwa ni ìwé tí àwọn sì ń kà, ká tẹ̀lé àṣẹ Ọlọ́run nínú ìwà àti ìṣe wa tó bẹ́ẹ̀ táwọn lè jẹ́ àpẹẹrẹ rere, tá sì lè yẹ ẹsẹ̀ kúrò nínú ọ̀nà ìparun. Ṣé ẹ jẹ́ ká wàásù fún àwọn ẹni tí a bá rí tó rìn ní ọ̀nà ìparun, kí a fi òrì Ọlọ́run yé wọn wípé òpin rẹ̀ kò dára. Pàápàá báyé ti dìdàkudà lónìí, tí àwọn ọmọ kéékèèké wọ́n fẹ́ kọ́lé ní ọjọ́ kan, wọ́n fẹ́ ra kàn ní ọjọ́ kan, wọn ò tẹ́ wá àtúbọ̀tán rẹ̀. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ Ọlọ́run sí wọn létí àtúbọ̀tán ohun tí yóò kẹ́yìn ayé wọn. Ìparí, nínú ayé tí ẹ̀ṣẹ̀ ti jọba yìí, tí ó dàbí pé kò ní ọ̀rọ̀ láti panirun, tí adùn rẹ̀ sì ń fani mọ́ra, àwọn onígbàgbọ́ nínú Kristi gbúdọ̀ kíyèsára nínú àwọn ohun tí wọ́n bá ṣe. Wọn kò gbúdọ̀ máa wo adùn ìgbà ìsinsìnyí tí wọ́n lè máa rí nínú rẹ̀, ṣùgbọ́n kí wọ́n máa wo ohun tí yóò jẹ́ òpin rẹ̀. Ní orúkọ Jésù, òpin ayé wa yóò dára jù bẹ̀rẹ̀ lọ. Fún ìrònú, ìjàmbá púpọ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ojú ọ̀nà gbòòrò ju ojú ọ̀nà tóóró lọ. Ẹ jẹ́ ká gbìyànjú láti wo ojú ọ̀nà tóóró ká má bàa parun. Ẹsẹ̀ àkọ́sórí wa ní ìwé Òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ẹ jẹ́ ká jọ kà á papọ̀. Ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára fún ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ni ọ̀nà ikú. Ní orúkọ Jésù, àmín rìn parun. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé ọ̀gá fún ọ̀rọ̀ ìṣítí rẹ̀ tó rán sí wa lónìí. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. A bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ láti máa rìn ní ìtọ́ni ìbámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Olúwa fi fún wa. Má jẹ́ a parun. Jésù Kristi